Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ayanilẹ́nu, àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì ló ń ṣẹlẹ̀ nínú èèyàn tí a wà. Mo rò pé àwọn nǹkan kan ò lè ṣẹlẹ̀ tó jẹ́ pé tí èèyàn bá rìn dáadáa yóò mọ̀ pé lóòótọ́ àwọn kan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ó jẹun tó ṣe èèyàn ní kàyéfì, ó jẹun tó yani lẹ́nu. Sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́, ṣé ẹ ti gbọ́ nípa ọmọkùnrin kan ní ìlú Ẹdẹ, ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn, la gbọ́ pé ó ṣègbéyàwó pẹ̀lú ìbejì, ìyẹn Taye Ati Kehinde. Ìlú Ẹdẹ nìgbéyàwó ọ̀hún ti wáyé, ìyẹn lọ́jọ́ Sátidé ọjọ́ 29 nínú oṣù kẹwàá tá a wà yìí ni ìgbéyàwó ọ̀hún wáyé nílùú Ẹdẹ. Tìlù ti fọ́n làwọn èèyàn ró dẹ́dẹ́ táwọn èèyàn jókòó ní méjì mẹ́ta láti bá ọkùnrin olóríire náà pẹ̀lú àwọn ìyàwó tó lè fẹ̀yìn àwọn ìbejì yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwọn àfáà so tọkọtìyàwó pọ̀ nílànà ẹ̀sìn Islam. Ẹ̀yin náà ẹ wo fọ́tò yìí, ẹ ti rí i pé ìbejì làwọn ìyàwó méjèèjì náà. Táyé rè lápò ọ̀tún, Kẹ́hìndé rè lápò òsì, ọkọ ìyàwó ló wà láàrin wọn. Ṣùgbọ́n táwọn kan ń sọ ni pé àwọn tó gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí tó ń yà wọ́n lẹ́nu ni pé àwọn ò ríru eléyìí rí o, àwọn ò tiẹ̀ gbọ́ pé irú rẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bí tá a wáyé kí ọkùnrin kan kó sì fẹ́ Taye Ati Kehinde. Wọ́n láwọn ò tí ì rí irú ẹ̀ rí tó làbí sọ yìí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú èèyàn tá a wáyé, mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé tá a wáyé. Ibi tí èèyàn bá sì rí dé, ibi tí èèyàn bá rìn dé, òun nìyẹn yóò rí mọ́, torí pé nínú èèyàn tá a wà yìí mẹ́wàá ń ṣẹlẹ̀, igba gan ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ láwùjọ tá a wà yìí. Àfi kí Ọlọ́run máa ṣàánú wa. Ohun tá a tún mú wá fún iná nìyẹn, ọkùnrin géńdé Ọlọ́run tó fẹ́yàwó, ó sì gbéyàwó pẹ̀lú Taye Ati Kehinde ní ìlú Ẹdẹ. A dúpẹ́ fún gbẹ̀yìn lólùfẹ́ wa, gbẹ̀yìn tẹ́ ń fẹ́ wa, tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ ń fi fẹ́ràn sí wa. Ẹ ṣé ire báyìí ìwà yóò máa rí.